gbajúmọ̀ olórin tẹ́nu kò kí ń sìn lẹ́nu rẹ̀ ìyẹn Portable ọmọ Ọlálọ́mí Zazuzẹ ó mà ti wọ́ ba Olúwo ti ìlú Ìwó tuurutu lórí ẹ̀rọ ayélujára lórí ohun tó ṣe. Olúwo ti Ìwó ló fi ọkùnrin kan tí wọ́n ń pè ní Very Dark Man VDM joyè atáyéṣe ti orílẹ̀-èdè Nàìjíríà. Portable sọ kògbákùgbé ọ̀rọ̀ sọ́ba aládé náà. Ó sọ pé báwo ni ọba aláyé kan ṣe máa fi wéèyàn bíi VDM joyè àti pé ta ló fi Olúwo jọba tóun náà wá ń fẹ́ ẹlòmíràn joyè. Níbi táwọn ọba gidi wà, níbi táwọn ọba olówó wà, ṣé ọba onílẹ̀kẹ̀ ọba Ìwó tó ní góòdù ẹ̀ ṣé ẹ lọ máa tẹ̀lé? Ta ló fi ń jọba tẹ́yìn náà fún yán lóye? Ifáwo lọ́tẹ̀ odù fáwo lọ́tẹ̀ tó yàn yín tó fi ń jọba Ìwó tẹ́ ẹ̀ ṣáwo. Ẹ lọ fún Very Dark Man lóye, ẹ fádòdì lóye, ẹnu táyé ṣe wọ́n ti fokó táyé ẹ̀yìn náà ṣe àbí? Ṣé wọ́n dòdì yín ní àbẹ́yìn lẹ dòdì wọn 1 2? Mo gbọ́ ń gbégbà kan ẹ̀ ń bú Ọọ̀ni of Ifẹ̀ ọba jọba lọ o. Ọba tí ò délé Ọọ̀ni of Ifẹ̀ kò sífẹ̀ẹ́ kò ṣàwò. Ọba tí ó ń bú àwọn àgbẹ̀ ló fi mí jọba. Kí lè rí sọ sí ohun tí Portable ọmọ Ọlálọ́mí sọ sí Olúwo ti ìlú Ìwó? Kí lè rí sọ sí? Ṣé ohun tó sọ fọ́ba aláyé yìí dára tàbí kò dára? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, kẹ́ ẹ share fídíò wa, kẹ́ ẹ subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, àmọ́ olóore.